fọ́ọ̀mù àpáta ní ìṣẹ́jú díẹ̀ àwọn díẹ̀ tó wà mẹ́yẹn ládàsọ náà fẹ́ mo fẹ́ rán àṣẹ sí i òní ni àwẹ̀ ìpé 19 days àdúrà yín gbà. Bóyá ìjókòó tì ní òtò rẹ̀ máa wà ń bẹ̀ tó bí ó máa tó 20 minutes so bí ó jókòó àwọn kan tó wà ń bẹ̀ yẹn àdúrà yín gbà. Àdúrà wa gbà. Àdúrà wa gbà. Àwọn pẹ̀ máa ní láti jókòó. Àdúrà wa gbà. Àdúrà wa gbà. Ọlọ́run ti ẹ̀ṣẹ̀ ó ti ẹ̀kọ́ ó bá wa ní rédíò ó yá ìjà máa ṣe lọ ó yá kò ní ìdí ọ̀gá ẹ̀ mo ti gba ipá máa wà lórí rédíò ní after 6 orí rédíò náà wà wọ́n. Gbogbo ẹni tó ń gbọ́ mi ni mo kí lórúkọ Olúwa. Àkókò tẹ́ ń gbọ́ mi ó bọ́ sí táìmù tí a jókòó sórí òkè tá a jókòó sórí àpáta a fẹ́ gbàdúrà aago 6. Ẹ̀mí àwọn wòlíì inú mi wá dùn pé ó bọ́ sí kòǹgẹ́ gbogbo ohun tí ẹ béèrè ó wá sí ìmúṣẹ. Àmín Jésù. Gbogbo ẹ̀dá tó ń gbọ́ wa lórí rédíò lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko ní gbogbo ibi tẹ́ ti ń wò pátá gbogbo ìbéèrè yín ó wá sí ìmúṣẹ. Psalm 20 ó dàbí bá 6 ẹ̀ ó ní k'Olúwa ó mú gbogbo ìbéèrè wa ṣẹ. Níbi táwa jókòó sí òjò ń fọ́n lọ́wọ́ ìtaláwa orí àpáta mẹ́ta tí Ọlọ́run gbé kalẹ̀ sí Agbala Gabriel prayer stay ibẹ̀ la jókòó sí. Mo rán àṣẹ sí ọ bá ṣe parí ìṣòro àwa kan sùn díẹ̀ a dẹ̀ tún padà sí prayer stay a ṣì wà nú àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti fi ohunkóhun kan ẹnu. Mo rán àṣẹ sẹ́nìkan tó ń gbọ́ mi ogun tó dì ọ́ mọ́ ojú kan ogun tó dì ọ́ mọ́ ìkóríta kan ibi tó wà nípò ti ṣàmì ogun yẹn ṣẹ́ báyìí. Ẹ má bínú pé ń gbóhùn àwọn èèyàn ibi àwà wọ́n gbọ́dọ̀ ṣàmì orí òkè làwà. Gbogbo ẹ̀yin tí oòrùn ọdún yìí ti pa gbogbo ẹ̀yin tí òjò ọdún yìí ti pa ṣùgbọ́n tẹ́ ẹ̀ tí ì rí ire àtàánú. Jésù Kristi. Níwọ̀nba tó kù kí ọdún yìí kó lọ forí sọlẹ̀ níwọ̀nba tó kù kí ọdún yìí ó parí ire pẹ̀lú àánú àti ìyanu tí yòókù ọdún yìí ó fi dùn fún yín ó yẹ gbà lórúkọ Jésù. 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 Nǹkan mẹ́ta ló ń ṣẹlẹ̀ pọ̀. A wà lórí rédíò lọ́wọ́lọ́wọ́. A wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́. A dẹ̀ wà ń bí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn. Mo rán àṣẹ jáde gbogbo ẹ̀yin tí ayé ti dá dúró. Májẹ̀mú tó dá yín dúró ilẹ̀ ó gbé mi. Gbogbo ẹ̀yin tí ayé dí lọ́wọ́ gbogbo ẹ̀yin tí wọ́n sọ rere di èèwọ̀ mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ bá sàmí lórúkọ Jésù àánú máa wá yín. Àmín Jésù. 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 Ẹ̀tọ́ tó jìnnà tẹ́lẹ̀ ó yẹ lọ gbà. Àmín Jésù. Ẹ̀tọ́ tó jìnnà ó yẹ gbà. Àmín Jésù. Ire tó ti sá lọ ó yẹ gbà padà. Àmín Jésù. Kí ilé ọ̀la tó mọ́ ẹnìkan gbàgbọ́ oníṣẹ́ ire máa pè ọ́. Kí ilé ọ̀la tó mọ́ ẹnìkan gbàgbọ́ ó máa gba lẹ́tà ayọ̀. Àmín Jésù.
ó máa gba lẹ́tà ayọ̀. 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 Ẹ kàn wá omi sọ́dọ̀ gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi. Ẹni omi ìbàjẹ́ pure water ìbàjẹ́ bottle water kan wá sọ́dọ̀ mo fẹ́ pray sí. Àṣẹ 19th day tí àwẹ̀ tá ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ni mo fi sọ̀rọ̀. Ẹ kàn gbómi kan wá fún mi kémi ó jà sórí ẹ̀yin tẹ̀ wá ń bí. Ilé tí wọ́n kù. Mo rán àṣẹ sí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko àti lórí iPad àti lórí rédíò àti níbí. Mo rán àṣẹ sí yín lórúkọ Jésù ẹ̀ ní ṣe é dá dúró. Omi ọwọ́ rẹ yẹn ẹ má bínú àwẹ̀ 24 days la wà nú ẹ̀. Òní ló pé 19 days. Mo rán àṣẹ sí ọ. Ẹ̀yin tí ayé ti dá dúró, irinṣẹ́ ìdádúró lára rẹ̀ ó lànà dànù. Ẹ bá ṣí omi. Irinṣẹ́ ìdádúró lára rẹ̀ ó máa ṣí dànù. Ó máa ṣí dànù. Ó máa ṣí dànù. Bí omi yẹn lọ́wọ́ níbi tó wà, ó bá wà ní mọ́tò, wá ẹni omi. Omi máa wà nítòsí ibi tó wà. Bí ò dẹ̀ sí ń bẹ̀, o kàn lè gbọ́wọ́ tún ẹ lé orí tó bá tún wá ra omi yẹn kó o ti ká yẹn bọnú omi. Mo rán àṣẹ sínú omi tó dìmú yẹn, omi tó gbé lọ́wọ́ yẹn. Ibi ẹwà ní kẹ́ ẹ ti sàmì, agbára Ọlọ́run máa wọ bẹ̀ lọ. Omi yẹn máa ṣiṣẹ́ agbára. Omi yẹn máa ṣiṣẹ́ agbára. Omi yẹn ó 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 ṣiṣẹ́ agbára. O ò ní ṣe é dádúró. 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 Ẹ rí ọwọ́ Ọlọ́run. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Mo ní fún Jésù. Ẹ ní ẹ̀rí. Ẹni ẹ̀rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Sẹ́yìn wà mí ẹ máa bèrè ní tẹ̀fẹ́. Náà gbogbo ẹni tó ń gbọ́ mi, ọ̀la Sunday ó máa ní agbára ní Agbala Gabriel Presi. Torí ọ̀la ni àwẹ̀ wa máa pé 20 days. Màá dẹ̀ lórí ọ̀fẹ́ láti anoint gbogbo ẹni tó bá wọ prayer ti wa. Masali kaori baya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù, ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé, irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Gómìsà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Gómìsà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá ó tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Mo fi nípa orí ọ̀fẹ́ Jésù, kò sí bí èrò bá ṣe lè pọ̀ tó, àánú ìtì gbogbo èèyàn pátá ní ọ̀la ní prayer city wa. A gbé Ọlọ́run ga fún ìṣòro wa lánàá, ó ní ọwọ́ agbára gan. A gbé Ọlọ́run ga fún ọ̀la Sunday yìí, ó ní àwa pé 20 days. Màá lórí ọ̀fẹ́ láti àná ìtì gbogbo orí tó bá wọnú gbẹ̀gàdúrà ọlọ́la ní Agbala Gabriel prayer city ní Ẹgbẹ́dá. Ẹ jẹ́ n gbàdúrà fáwọn èèyàn mélòó kan tó máa pè wọlé olóòtú kẹ́ẹ̀dẹ̀ máa bá ètò lọ. Àánú kó dìde fún yín mà, ìrànlọ́wọ́ kó jáde fún yín, ẹ ní ṣe dá dúró mọ́. Olúwa san gbèsè yẹn o. Àmín. Jésù Olúwa wa. Ẹ jẹ́ àjọ pàdé Jésù láàárọ̀ ọ̀la. Ọ̀la ní àwa pé 20 days ọ̀la Sunday. Ìrànlọ́wọ́ kò dìde fún yín. Àmín Jésù. Ẹ ní wálẹ̀ o. Àmín. Ẹ rí ìrànlọ́wọ́. Àmín. Jésù Olúwa. Àmín. Ẹ jájọ pàdé Jésù ní àárọ̀ ọ̀la ní Agbala Gabriel prayer city ní Ẹgbẹ́dá. Junction Ẹgbẹ́dá gbọ̀ngbọ̀ngbọ̀ wọ́n á ti rí bíbọ̀ láwọn ojú. A lórí ọ̀fẹ́ láti lọ gbàdúrà láàárọ̀ ọ̀la gbogbo ẹni tó ń gbọ́dọ̀. Ẹ lọ rí àánú gbàmà, ìran yín máa ṣiṣẹ́ lórúkọ Jésù.
máa béèrè tẹ̀tẹ̀ máa kó lójú ẹ̀ ẹ máa béèrè. Ẹ lọ rí àánú gbà tí kò pẹ́ ẹ ní wálẹ̀ ẹ rí ọwọ́ lọ Jésù ẹ jáde pàdé Jésù lára ní mọ́tò ọ̀fẹ́ tiẹ̀ máa ń wà ní abẹ́ méjì láti ibi aago méje láàárọ̀ ó máa ṣiṣẹ́ wọ 9:30 wà lábẹ́ ìlú so àwọn tí ò bá bá mọ́tò ẹ̀wọ̀n mọ́tò láti wúlò ẹ sọ pé lọ sí Agbala Gabriel anywhere tẹ bá ti ń bọ̀ ẹ dé wòrò Ìbàdàn tẹ bá ti dé wòrò ẹ sọ pé lọ sí Agbala Gabriel ní Ẹgbẹ́dá ẹgbẹ́ títì ló wà wọ́n á sọ ìfòònù rárá ẹ bá ń bọ̀ láti Ọ̀ṣun Ifẹ̀ kankan ẹ má dé wòrò do ẹ sọ kalẹ̀ lẹ́gbẹ́dá ti lu alọ́ kan ẹgbẹ́ títì ló wà ní Ẹgbẹ́dá àárí àdúgbà lọ́pọ̀ Jésù aago méje ní àdúrà ti bẹ̀rẹ̀ èdèdè mo lè rí ibi jókòó wà rí ọwọ́ lọ àná máa gbé ọ̀dẹ̀dẹ̀ ilẹ̀ mímọ́ bí ọ̀sán nọ́mbà tẹ́ ó pè wá sí ní Agbala Gabriel prayer city ní Ẹgbẹ́dá kí wá kó ojú lọ́nà àjọ̀dún wa tó pọ̀ ní next week Sunday àjọ̀dún Agbala Gabriel ọdún kẹfà àti praise night ọjọ́ Friday next week Friday àárín owó ọlọ́run nípa orí ọ̀fẹ́ Jésù mo gbàdúrà fún iléeṣẹ́ lábẹ́ ọ̀nà ẹ ó máa ga sí ìtàkùn Jésù fún àmì wálẹ̀ ní ìfẹsẹ̀ ẹ béèrè tí ẹ fẹ́ ẹ̀yin náà máa béèrè lórí afẹ́fẹ́ ẹ béèrè lórí afẹ́fẹ́ ẹ béèrè lórí afẹ́fẹ́ hello God bless you God bless you àdúrà ní ìgbà ẹ rí ọwọ́ náà ó tó lè ṣe Jésù God bless you. Okay, what God bless you. Ẹ béèrè tí ẹ fẹ́ mi ò fẹ́ wà bẹ́ẹ̀ ẹ fún mi lẹ́rìí tí ó polongo orúkọ rẹ lórí òkè mo fẹ́ lọ pariwo orí òkè ládùúgbò wa ẹ fún mi lẹ́rìí ẹ fẹ́ mi náà lẹ́rìí ohun tí mò ń lé ẹ jọ̀wọ́ mi ó bá ẹ jẹ́ káàánú ó sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ jẹ́ káàánú ó sọ̀rọ̀ ẹ jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ jẹ́ májẹ̀mú ó ṣẹ ẹ jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ jẹ́ kí àdúrà mi ó gbà ẹ jẹ́ rí ìrànlọ́wọ́ tó ga ẹ jẹ́ rí àánú tó ga ojú rere kó wọ̀ mí láṣọ àánú kó tẹ̀ mí lọ́wọ́ ìrànlọ́wọ́ kó dé ẹ béèrè tí ẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run gba lẹ́tà ayọ̀ yẹn lórúkọ Jésù ẹ béèrè tí ẹ fẹ́ òní ní àwẹ̀ ìpè 19 days ẹ béèrè tí ẹ fẹ́ òní ní àwẹ̀ ìpè 19 days ẹ béèrè tí ẹ fẹ́ 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 ẹ
ẹ béèrè tí ẹ fẹ́, 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 ẹ béèrè tí ẹ fẹ́. Ìbùkún ni fún ẹ̀yin tẹ́ wà ń bí ní wákàtí torí ẹ rí ìdáhùn àdúrà. Ìbùkún ni fún ẹ̀yin tẹ́ wà ń bí ní wákàtí tí ẹ sì gbàgbọ́. Ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà, ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà, ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà, ẹ rí ọwọ́ àdúrà. Bẹ́ẹ̀ni, ẹ rí ọwọ́ àdúrà, ẹ rí agbára àdúrà.
béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́ lọ́dọ̀ ọ̀nà. Ẹ béèrè tí ẹ fẹ́ lọ́dọ̀ ọ̀nà. Màyé tí a mọ̀ sá, kálí a mọ̀ sá, dàbílì a mọ̀ sá. Ẹ béèrè tí ẹ fẹ́ kú ìṣẹ́jú méjì péré. Ẹ béèrè tí ẹ fẹ́ o, ẹ béèrè tí ẹ fẹ́ o. Òní tí àwọn ìpè 19 days, ẹ béèrè tí ẹ fẹ́. Le brada kí a mọ̀ sá, Ádámọ̀ nìyá tó a mọ̀ sá dà. Léka ika tí a mọ̀ sá dà, ika nìyá tó a mọ̀. Ẹ béèrè tí ẹ fẹ́, ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́, ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́, ẹ béèrè tí ẹ fẹ́. Ẹ béèrè tí ẹ fẹ́ lọ́dọ̀ ẹ fún mi ní àánú, ẹni ní àánú, ẹ fún mi ní àánú tó kọjá ojú ní àánú, ẹ fún mi ní èdè ọwọ́ ẹ̀, ó ní fún mi ní àánú, ẹ fún mi ní ìrànlọ́wọ́, àgbà àwọn bá gbé ẹbí ọlọ́run gbé wọ́n mi fún mi ní ìfẹ́ ju àánú ọwọ́ rẹ̀ gbé mi olúwa, àánú ní ojú mi àbẹ̀wò, àánú ọwọ́ àánú ojú mi, àánú tó kọjá ojú ọmọ ẹ̀. Ọlọ́run fi àánú pa mí. 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 Ilẹ̀kùn àánú tó ṣí fẹ́ ní kọ̀ọ̀kan ní ìdílé bàbá mi. Ilẹ̀kùn àánú tó ṣí fẹ́ ní kọ̀ọ̀kan ní ìran mi. Mo gbàdúrà ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ sí. Ayérayé fi fún mi. Ọlọ́run má jẹ̀mú sí mi. Ọkọ̀rọ̀ ilẹ̀kùn àánú ẹ̀mí mọ́ fi mi. Kọ́kọ́rọ́ ilẹ̀kùn àánú ẹ̀mí mọ́ fi mi. Kọ́kọ́rọ́ ilẹ̀kùn àánú ẹ̀mí mọ́ fi mi. Àdúrà yín gbà. Àdúrà wa 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 gbà. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Nítorí tí ọ̀run máa ṣí. Ọ̀run ò tì máa lórí yín. Nítorí tí ọ̀run ṣí. Orí kádùá wa lè gbà ọ̀run ṣí. Ẹ gbé orí yín sókè. Ẹ̀yin ẹnu ọ̀nà. Ká gbé yín sókè. Ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Ní ọba ògo. Ó wọlé wa. Kí àdúrà wa lè gbà ọ̀run kó ṣí. Àwọn kan ń gbàdúrà lábẹ́ ọ̀run títí. Àwa bẹ̀ Olúwa ní ìrọ̀lẹ́ yìí. Kí àdúrà wa lè gbà ọ̀run kó ṣí. Kí ìbéèrè wa lè tọ̀ Ọlọ́run lọ ọ̀run kó ṣí. Kí Olúwa lè mú ìbéèrè wa ṣẹ ọ̀run kó ṣí. Ọ̀run kó ṣí. Ọ̀run kó ṣí. Kárí ọwọ́ Ọlọ́run. Kárí ọwọ́ Ọlọ́run. Àánú dá wa lóhùn. Àánú dá wa lóhùn. Àánú dá wa lóhùn. Ojú ò ní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú ò ní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú ò ní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú ò ní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Ojú ò ní tì wá. A ó rí ọwọ́ Ọlọ́run. Àdúrà rẹ gbà. 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 Àdúrà tiẹ̀ gbà. Àdúrà tiẹ̀ gbà. Ẹ lọ rí àánú gbà. Lójú gbogbo ènìyàn ẹ lọ rí àánú. Níbi tẹ́ ò ṣe sí ẹ lọ kórè. Níbi tẹ́ ẹ ṣe sí ẹ lọ kórè. O máa gba ìpè ìyá. O máa gba ìpè ìyá. Kó tó di aago mọ́kànlá alẹ́, o máa gba ìpè ìyá. O máa gba ìpè ìyá. Olóore máa pè ọ́. Ẹni tó ti rí ọ ti pẹ́, ó máa fore pè ọ́. Ó máa fore bẹ̀ ọ́. Wọ́n fore bẹ̀ mí wò. Wọ́n fore bẹ̀ wá wò. A rí àánú gbà. A rí àánú gbà. Àwọn wa yóò kọrin tuntun. Àwọn wa yóò kọrin tuntun. Ẹsẹ̀ wa yóò jojo tuntun. Ẹsẹ̀ wa yóò jojo tuntun.
ilẹ̀kùn sí nítorí wa. A ò ní wálé. A ó máa tẹ̀síwájú. A ó rí àánú gbà. Ọwọ́ Olúwa yóò bá wa rìnrìn àjò. Bí a ti ń lọ́nú àjọ̀dún, bí a ti ń lọ́nú ọ̀sẹ̀ ayọ̀ náà, Olúwa yóò ṣáájú wa. Ọlọ́run àjọ̀dún yóò ṣe nǹkan rẹ̀. Yóò yin rẹ̀ lógo. Ojú ò ní tì wá. Àyìn ọlọ́. Àyìn ọlọ́. Àgbègbè ọ̀pẹ. Àrí ànúgbà. Àyìn ọlọ́. Àgbègbè ọ̀pẹ. Àní faragbá. Àní faragbọ́gbà. Àní faragbọ́fà. Àní faragbọ́gbà. Àní faragbọ́gbà. Àrí owó ọlọ́. Go fún Jésù. Hallelujah. Ó yẹ sí ń tẹ́ dé pé wọ́n fi ń fi lọ. Tó bá ti kàn án kò ní. Tó bá ti kàn án kò ní. Kọ́ bá wá síbi kámẹ́rà ń bí orí ó dàmú dáre. Yeah, no. Can you send it in? Bẹ́ẹ̀ni yóò rí. Àmín Jésù. Orí wa ní báwo. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Méje. Hallelujah, 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 hallelujah. Thank you.